gbogbo ilẹ̀ Ìbàdàn gbàtura nílé lóko láyé ọba olùkọ́ àléèrú kéku kébí eku kẹyọ ọkùnrin ayọ̀ kọ́ sẹ̀rọ̀ sẹ̀sẹ̀sẹ̀sẹ̀. èrò bá ń ká lọ ságbólé àrùsá nísàlẹ̀ òsì ká lọ rèé káwọn ọmọlẹ́bí ọba wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Rashidi Adewolu Ladoja kábíyèsí o ọmọ olùkọ́ àléèlú olùwọ́ jẹ́ kẹ́mi bàbá òkun lọ́dún tí bàbá wa Àjàyí Oyèsílẹ̀ ọmọ Olúbòde jẹ baálẹ̀ ilẹ̀ Ìbàdàn Ìbíkúnlé lọ́jẹ́ balógun Ògúnmọ́lá sì jẹ́ ọ̀tún balógun Òsì Ọ̀tẹ̀lú Atọ́dàgbà lọ́jẹ́ bàbá ogun nígbà náà ìtàn òrújú Ábílà Apáńpá nílé Apáńpá sì joyè Òsì balógun ìsàlẹ̀ Òsì nílé Òsì balógun la pèpèpè títí dòní bẹ́ẹ̀ bá ń gbọ́ pé wọ́n ń pagbolé Ládọjà nísàlẹ̀ Òsì. Adéyínká Sonibare àmọ̀lé àmọ́ Alongbeja dagunmọ́dún awúwo lóhùn ọkùnrin ńlá màtúmọ̀ta èdè tí báwọn pọ̀ fún ìtàn Yorùbá níbi ọ̀rọ̀ bá gbé ń rújú dagunmọ́lú mọ̀tá bí elégbé mo yí ìkalẹ̀ ó sì di rigidi èèyàn tí ó bá ń ta nínú àsọyán ẹwà èdè Yorùbá ìrìn àjò olúwa rẹ̀ ọ̀pọ̀pọ̀pọ̀. Àmọ̀lé àmọ́ Alongbeja asọ́dùnkọ́ asọ́jẹ́nu lásìkò kí n tó di pòfẹ́sọ̀ nínú Akewi ilẹ̀ Yorùbá mo ti tóko ìròkòdókò òrókòtò níbi táyé ti pa kóróbótó ọgbọ́n yáwọn ọlọ́gbọ́n po ọmọ Sonibare mo lùkò olùkókó tẹ̀dótẹ̀dó kí n tó mọ bí ọmọràn gbọ́rọ̀ gbà. ẹ kú lé gbogbo ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọgbẹ́rẹ́gẹ́dẹ́ ìlú tí gbẹgbẹ̀rún péje Ìbàdàn ìlú àwọn akọni ilẹ̀ Oodua tó fi sóso sọlẹ̀ tán dàràbà. kábíyèsí ọba wa Adewolu Ladoja ẹni orí sàdá ọba wọ̀lú káyé rójú ẹ̀rìnlélógójì Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tí gbogbo ìsẹ̀mí ayé rẹ̀ ń kọ́tà pẹ́rẹ́ àgbà ọ̀jẹ̀ nínú olóṣèlú olókoòwò ńlá tí gbogbo àgbáyé ń gbọ́ròyìn. ìwọ ni Olúbàdàn tòní kátó gàkàsọ oyè Ìbàdàn dábàlá ọ̀tún àti balógun ọ̀pọ̀lọpọ̀ afárá ẹlẹ́gẹ́ láti ré kọjá lọ látòrí ìjagun àjíà padà ààrẹ oníbọn gbẹ̀ǹká ààrẹ ẹgbẹ́ ọmọ òòtà lágùnà ààrẹ àgò ayígun aṣáájú ìkọlàbà ààrẹ alásà àgbà akin ẹ̀kẹfà mọ́yẹ̀ abẹ́sẹ̀ ẹ̀karùn-ún ẹ̀kẹrin aṣípa òsì ọ̀tún balógun títí táàfi gàkàsọ̀ tí gbólúbàdàn. àwọn akẹni mọ́kànlá péré tí ọmọ wà péré Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ní pópó ibi kádàrá ti mọ òun fọ̀nfẹ́ èèyàn nu ẹni irun ìjáládé bá ti hù láwùjẹ rẹ̀ bí kú bá ń pa kúkúrú tí kú ń pa gíga olúwa rẹ̀ ní gbólúbàdàn. àpèrè ọba Olúbàdàn kì í so ń tánìkan lè dá gbégbé sí mo lówó mo lórúkọ gbogbo agbára èèyàn gbélẹ̀ ni àpẹẹrẹ ìfinijọba bí irú èyí ò tún sí mọ́ àyàfi bẹ́ẹ̀ bá dèlù ọdẹ òmu àti Mọdákẹ́kẹ́ àkọ́ráyè. àwọn ìlú mẹ́ta tí mo kà sílẹ̀ yìí jagunjagun làwọn baba ńlá wọn kógun májà kógun má ṣe bàlújẹ́ ni wọ́n ṣe so gbogbo pẹ̀lú ètò àtayébáyé tí wọ́n ń lépa. Ìbàdàn ìlú Òjó ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá jagunmọ́lú Akewi Oodua ẹ̀tọ́ ni bàbá ń ṣe sàdánkátà Ìbàdàn. abala ọ̀tún làwọn ọmọ iye Ìbàdàn rólẹ́ sí abala balógun ní tàwọn jagunjagun sún kí n sún lọ́yẹ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn fi sún bí balógun bá ti jẹ ọ̀tún ó sì jẹ bọ́ bá ti kan sàkọ̀tún tán yóò sì kan sàkòsì ètò ni kì í dìjà. abala balógun ní bàbá wa ọba Akínlóye Owólabí Ọlákùlẹ́yìn tó kú ajagun gbébọ̀tì ọmọ Akin lójú ogun àkàndá nínú Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kọ́lọ́run ọba wa délẹ̀ fọba Owólabí Ọlákùlẹ́yìn. látòrí ẹ̀karùn-ún balógun láti dórí ẹ̀kẹrin balógun ní dasípa balógun asípa ní ọ̀padà dòsì òsì àdọ̀tún kọ̀tún ó tó di balógun ilẹ̀ Ìbàdàn tó ga jù nínú ìlànà. lábala ọ̀tún Olúbàdàn Ládéwọ̀lú Ladoja rólé sí ọkọ Tinúadé Àdùnní tó
tó ṣe bẹ́ẹ̀ tọ́fọ̀kọ́ àtọmọ kalẹ̀ tó rọrùn alákejì látòrí Mogaji ilé àrùsà látàìmọ̀ iye ọdún sírù àkókò yìí ọjọ́ pé tọ́mọ Adéwọ̀lú ti ń bàbọ̀ Ọlọ́run ló jẹ́ kí kádàrá ó fèsì ọ̀rọ̀ látòrí ẹ̀karùn-ún Olúbàdàn kó tó dẹ̀kẹrin àtòrí ẹ̀kẹrin títí dórí àsìpá ìjọ́sí dòsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn òsì Olúbàdàn dọ̀tún ọ̀tún Olúbàdàn náà Ládọjà lọ́dọ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn lẹ́yìn ikú ọba wa Owólabí Ọlákùlẹ́yìn kábíyèsí ẹni orísàdá Ọládọjà ṣe borí tí ọjọba nínú agogo dẹ ní tiwa ọmọ Adéwọ̀lú kádàrá ti kò lórí rẹ ẹni apètèpèrò gbé kádọwọ́ rẹ̀ délẹ̀ tọ́ba Èdùmàrè ń gbé dìde ká tún wá wo bí ọ̀tá fẹ́ gbọ́rọ̀ gbà. bàbá ọmọ Adéwọ̀lú ní Gàmbàrí nìbàdàn lọ́dún 1944 ọjọba ilẹ̀ Ìbàdàn nígbà táwọn Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tó ti já pé mẹ́rìnlélógójì Jagunmólú àpẹẹrẹ òǹkà mẹ́rin ọ̀nà mẹ́rin àṣírí ńlá lọ́jọ́ ìbọn òṣèlú Adéwọ̀lú ọ̀tẹ̀ òṣèlú lọ́dún 2006 àwọn nu Ọlọ́run tiẹ̀ wá dé Ìbàdàn tẹ́rí pé borí bá ṣe tó ní fífi olówó rẹ̀ ní lògbàlògbà. ọba Adéwọ̀lú Ọládọjà ipa tó ti kó níbi òṣèlú orílẹ̀-èdè yìí àtìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ olùkọ́ àlẹ́ ìlú ibi tó àfọ̀nà sí láyé ń tọ̀dọ̀ ní báwọn àṣebàjẹ́ ṣe ń ṣọ̀nà ẹ̀bùrú lọ́ba ṣẹ̀dá ńlànà rẹ̀ sí gbangba ohun kádàrá ní kọ́ wáyé wá dà ló ti dà yìí ọba lọ́ba lórí gbogbo pòkípò. àrùsà àkọ́kọ́ Adéwọ̀lú àkọ́kọ́ lórí ipò Olúbàdàn ilẹ̀ Ìbàdàn iyì pẹ̀lọ́lá tí ń bẹ lára dé Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ló ń fẹ́ kó dúró títí láé ìyẹn ni bàbá wa Adéwọ̀lú Ọládọjà dúró lé táyé fi ṣe bí bóyá ti tiẹ̀ lọ́yàtọ̀. Jagunmólú Akewi Oodua ipò tó ní kálukú pilẹ̀ ń kánjú sí ni kó wá wá ń dà nírọ̀rùn yìí ńlẹ́ o ọba wa dúró tọ́láhùn Ràṣídì Adéwọ̀lú Ọládọjà ọjọ́ pẹ́ tó kúkú ti ń ṣe bẹ́ẹ̀ ìjà òmìnira ní sáà lórí ìkólẹ́dá Olúwa ti fààyè gbà ọ́ kí ló tún kù. kábíyèsí ọmọ Adéwọ̀lú Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2025 ló gorí àpèrè àwọn bàbá rẹ̀ ìgbà òyìn lọ́ba wá gbé kólúwọ́ jẹ́ kó san wá sí rere Èdùmàrè kó jẹ́ kọ́ba ọpẹ́ káyé òṣùwọ̀n kó lè dẹ̀ wá lọ́rùn. kábíyèsí ọba Adéwọ̀lú o Àkànmú Ọládọjà kẹsì ọba jẹkú pẹ́kẹ́rin ìrùkẹ̀rẹ̀ kọ́ dábẹ́rẹ́ kílé òṣùwọ̀n kí gbogbo ilẹ̀ Ìbàdàn gbàtura nílé lóko láyé ọba olùkọ́ àlẹ́ ìlú kẹ́kù ó kébí eku kẹyọ ọkùnrin ayọ̀kọ́ sẹ̀rùn ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. ọba wa Adéwọ̀lú Ọládọjà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kẹ́bíà òsì ọmọ olùkọ́ àlẹ́ ìlú alẹ́ tètè mo mú jọba mo falala mo jóye mọ̀jẹ̀ ńlẹ́ o ọmọ àpérí ọwọ́ kan òwe ọmọ àpérí ọwọ́ kan ẹ̀gúsí tọ́tọ́ yà á jẹ lálẹ́ ọ̀hún tá a fi polúkúkú ọ̀pá bí a ní ń pọ̀ya ajá pópó títì lóde ọ̀hún Adéwọ̀lú ará àròbàǹtásí Ọ̀yádolú Ọ̀yá ti tó kẹ́ Ọ̀yá ṣeré péké lórí ẹ̀sìn ńlẹ́ o ọmọ ayọ́lẹ̀dọ̀yè kó tó dádé kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùndélé ra ẹ̀sìn ọláyà lọ́yàgùndélé po òun la fi polúpópó bí ẹni ń pọ̀ya nílé olùkọ́ àlẹ́ ìlú àmọ̀lẹ́ ọmọ Alongbeja mo solúpópó pẹ̀lẹ́ kí n lówó kí n lọ́lá Jagunmólú Akewi Oodua èèyàn tó bá solúpópó pẹ̀lẹ́ olúwa rẹ̀ ní rí gbàlò. kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Abdulrasheed Àkànmú Adéwọ̀lú Ọládọjà ọmọ Alájà Aminatu Ládọjà lágbólé Ògúndélé Àkànmú dolúbàdàn gbogbo olùyọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ àmọ̀lẹ́ ọmọ Alongbeja Adéyínká Sonibare Jagunmólú Akewi Oodua ló ń kí wa kú oríire gbogbo ọmọ ará àtàwọn ènìyàn lùbàdàn.